dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko lódò ẹ̀yin ará mi nílé lóko lódò ṣé dandan ni mo bá mi bẹ́ẹ̀ ni o àrà ọ̀tọ̀ ni èmi Alase Nimi ni mo mú wá fún yín lénìí because ẹ̀rí pé mi ò dáná yes let me be free in my kitchen today yes but mi kò ní wá ṣe atótónu lásán there are some people tí wọ́n máa ń sọ pé jollof rice o kò ń jollof rice báwọn ṣe fẹ́ taste yẹn ò ní ṣe kíní kan àwọn ò tiẹ̀ like bó ṣe máa ń rí at the long run. That is why I'm here today to tell you how your jollof rice will be jollof rising. Hey, with jollofing. Òyìnbó yẹn ga. Ó lè kínkà. Without further ado, kí má dé ìnà pẹ̀lú láti má bọ̀ yín jù. Ẹ jẹ́ ká move further. Ṣé every time I fẹ́ ṣe jollof rice? Okay, nísìnyí a fẹ́ ṣe Nigerian party smoky jollof rice. Ní báyìí, first thing ká máa kọ́kọ́ ṣe ni pé àṣàyàn ata ìyẹn ni pepper máa ń pè ní pepper selection. Òun ni pé ẹ máa ra tàtàṣé, rodo, tomato àti bawa. But my bawa, I would advise tó bá jẹ́ beginner ó fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe jollof rice yìí. Please don't go for bawa. Very optional ni ma fi sí. So, tẹ́ bá kó tàtàṣé, ká ní pé ilé ẹ mọ̀ pé ìfẹ́ àwọn ìyá yẹn wọ́n máa lé ata sílẹ̀. Tẹ́ bá kó tàtàṣé 5, ẹ kó rodo bóyá 3. Kẹ́ wá kó tòmátì 2. Yes. But tomato tẹ́ máa kó ẹ jẹ́ kó jẹ́ àwọn round poppy tomato ẹ mọ̀ àwọn tomato tó máa ń round tó máa ń fine yẹn òun ni kẹ́ kó. Ẹ má jọ pé ẹ lọ kó tomato ju tàtàṣé lọ. Irọ́. Ẹ kó tàtàṣé 5. Kẹ́ wá mú rodo 3. Kẹ́ wá jẹ́ kí tomato kó wá jẹ́ 2. Ṣé wá ríru tomato wo lẹ máa kó ẹ kó tomato tó máa ń round yẹn tó máa pọ́n dáadáa yẹn tó kì í ṣolómi dẹ̀mdẹ̀m òun ni kẹ́ kó fún jollof rice òun ló máa ń jẹ́ kí jollof rice yẹn kó go to so the next one which is rodo tí mo sọ òun ni pé ó máa ta yẹ́rí. Ṣé wá rí tàtàṣé gangan lọ bá ojú bẹ̀ òun ni sweetener. Rodo là ń pè ní scotch bonnet pepper tàtàṣé là ń pè ní paprika pepper yes. Tàtàṣé tẹ̀dẹ̀ máa mú ẹ má mú tàtàṣé tó ní green lára ẹ jẹ́ kí tàtàṣé yín náà kó rẹ̀ ìyẹn pé kó pọ́n dáadáa ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so tàtàṣé nǹkan tí mo fi ní kẹ́ kó jù ni pé ó máa ń jẹ́ kí sweetener ní lọ́tọ̀ ó máa ń jẹ́ kí nǹkan dùn ṣó ti yẹ yín so for your jollof rice to come out sweet tàtàṣé gangan ni ó dùn bẹ́ẹ̀ for it to be a bit spicy rodo ni kó wá rọra rẹ̀ lójú òun ni tomato ṣó ti yẹ yín then tàtàṣé in combination pẹ̀lú tomato combination yẹn nípa pé ẹ jẹ́ kó rẹ̀ dáadáa ó máa jẹ́ kí jollof rice yín kó come out very fine ṣó ti yẹ yín bẹ́ẹ̀ then ẹ máa wá kó bawa èmi ò kí ń lo bawa because bawa ó máa ń thick sweetener ni tàtàṣé thickener ni bawa ń tèmi tẹ́ bá kó bawa tẹ́ bá mọ ìlò tẹ́ bá mọ bó ṣe máa sọ́ọ̀sì àtàyín tẹ́ bá ṣe ń dín àtàyín lọ ó máa jẹ́ tìpọ̀ tó máa tìkọ̀lọ̀ ni tẹ́ bá notice ẹ̀ tẹ́ bá dín àtàgbígbẹ normal àtàgbígbẹ tẹ́ bá dín tẹ́ bá rí tó kó ó máa ń fa epo àbí òróró tẹ́ bá fi ń dín mu that's the work of bawa ó máa jẹ́ kí apá kan máa thick ni so that's why I always advise if you can do away with bawa you can do away with it. Me, I don't use it. But tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kó, ẹ mọ̀ pé mo ní tàtàṣé 2, tomato 2 ní kẹ́ kó bóyá kẹ́ ra kó bawa half. That's just it because àwọn mẹ́ta tí mo ti ṣáájú yẹn àwọn gangan ní gbòógì ingredients. So now we'll now move further to àlùbọ́sà onion. Eléyìí ò kì í ṣe pé torí pé Alase Nimi like àlùbọ́sà ìtorí ẹ̀ ni ìtorí ẹ̀ ló ṣe lẹ́yìn tàtàṣé nǹkan tó tún máa jẹ́ kí jollof rice yìí kó dùn dáadáa is onion. Quote me anywhere àlùbọ́sà ni so ẹ kó ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ṣó yẹ yín ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà mi ní fi ìdí wọn sí because I personally I love àlùbọ́sà aside pé ó ń ṣara lórí dáadáa for your jollof rice to come out sweet you need to have plenty onion ṣó ti yẹ yín báyìí so ìyẹn ni under pepper selection ìyẹn ni àṣàyàn àtàwà so lẹ́yìn tẹ́ bá ti kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà tán dáadáa then you will now buy tin tomato èyí tá à ń pè ní tomato paste tin tomato kẹ́ra depending on the quantity of rice tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ sè òun ló máa ṣe ìdíwọ̀n tin tomato tí ẹ máa lò so now tá bá wá délé a máa kọ́kọ́ bọ ata wa ẹ lọ ata yín dáadáa kí gbogbo ata yẹn kó kúnná bí mo ṣe ní kẹ́ ṣá ṣó ti yẹ yín kí gbogbo ata yẹn kó ṣe kí ni
kó kúnná pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. So tó bá yẹ pé ra 20 balls of onion for example now, ẹ divide ẹ lò bóyá bí 5 sí irúfẹ́ ata tẹ́ bá rà àbí maybe like 6 kẹ́ fi lọ̀. So káta yẹn náà kó dùn dáadáa pé yes ẹ ti mọ̀ pé pepper àwọn pepper yín tẹ́ lò pọ̀ yẹn ó dùn dáadáa. You might necessarily not have to kẹ́ kọ́kọ́ ṣe ata kẹ́ kọ́kọ́ blend ẹ àbí kọ́kọ́ lọ grill ẹ àbí nǹkan torí àwọn ìyá wa. I am talking now, I am telling you the process of Nigerian party jollof rice. Ó máa lọ láti ọjà níṣẹ́ yín náà tí a ti mọ̀. So ó máa ṣe kí ni ó máa lọ. So before kí n tó move further, please endeavour to buy garlic and ginger. Those two things are ẹ fẹ́ kó kù, but èyí tó máa pọ̀ jù ní garlic. Ẹ má jẹ́ kí ginger pọ̀ jù ńbẹ̀. Garlic ni kó pọ̀. Tó bá jẹ́ pé ẹ mú garlic ball bíi 5, ẹ jẹ́ kí ginger kó jẹ́ bíi 1.5. Ṣé ti rí bẹ́ẹ̀? So selection àwọn nǹkan tí mo ní kẹ́ra nìyẹn, garlic and ginger. So tẹ́ bá ti wá délé, ẹ lọ̀ dáadáa, ẹ lọ̀ garlic, ginger and your tomato tatashe àti onion kẹ́ lọ̀ gbogbo ẹ̀ pọ̀. Kẹ́ wá dà sórí iná, kẹ́ wá mú òróró díẹ̀, kẹ́ wá dà sí, kẹ́ fi bọ́ dáadáa. What are you doing then? You are trying to make a very good pepper mix. Pepper mix yẹn òun là ń pè ní ata tá fẹ́ fi ṣe jollof rice. Tí ata yẹn bá ṣe jiná sí dáadáa ló tún máa jẹ́ kí jollof rice yín kó ṣe kí ni kó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀, meaning kó sweet dáadáa. So ẹ má rush rárá, ẹ jẹ́ kí gbogbo omi, ẹ mọ̀ pé tẹ́ bá ti lọ ta tán omi and all that, so you make it cook very well kó lè ní big paste. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? So tẹ́ bá ti wá ṣe tán kẹ́ rọra gbé sẹ́gbẹ̀. Now moving to our process gangan. What is the first thing tí máa ní pé kí a ṣe lórí pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe jollof rice wa? Òun ni pot of choice. Pot tẹ́ bá fi fẹ́ ṣe jollof rice yín náà ó play a very key role nínú láti add sí smoky taste yẹn láti lè jẹ́ kó jáde. Tẹ́ bá notice ever wonder báwo pé kí ló dé pé party jollof rice, that kind of pot kí la máa pè àwọn shaki pot yẹn ńlá yẹn wọ́n tẹ̀ sí ń ta kékeré ẹ̀ ń sìn. Because you like that taste, ẹ lè lọ sọ́jà kẹ́ra kékeré ẹ̀ máa wọ́n that round aluminium pot yẹn ẹ lè rà. Àwọn tó wá pot yẹn náà aluminium ni ẹ lè rà. So that alone, that pot of choice yín ẹ ti mọ̀ pé yes ẹ máa jollof rice yín máa come out well. Ṣó ti yé yín àní ó máa fún yín ní that party taste. Tẹ́ bá wá rí alumi kẹ́ mọ̀ pé okay bóyá bí tí mo wà mi ò lè rí that round pot or oúnjẹ mélòó mo fẹ́ sè ṣe máa ṣe kíní. If you have a stainless pot at home, fine, perfect. So tẹ́ bá rí àwọn ẹni tó bá ń fi, èmi náà máa ń fi non-stick ṣe jollof rice because I have my way, I know my way around it, so I can go with it. Ó dẹ̀ máa come out fine. But because of beginners and I want you to get that party smoky jollof rice taste, ni mo ṣe sọ pé is either you go for that aluminium pot or you go for the stainless steel pot. You will really like it, the outcome. So down at the sort of pot of selection. Now let's move to the frying method. Gbóngẹ́ mo rò bóyá ẹ̀ ń dè ẹ máa kọ sílẹ̀ or you share this page or you save it for later so that ẹ ní gbàgbé nǹkan kan. Ṣé mo pé a ti ṣe pepper mix wa a dẹ̀ ti gbé pot wa sílẹ̀ nsìn. Now the frying method. Frying method yìí ni máa ń pè ní base. Tó bá ti wọ́ níbí báyìí, I need to be very factual with you. Jollof rice yìí ọlọ́ọ̀lúwa dẹ̀ ní báyìí. So frying method, what are we going to put in the pot? Àti gbé pot wa kaná, ẹ dá òróró sí. Mi ò ń jẹ òróró kì í sí nínú jollof rice bẹ́ẹ̀ yẹn because ẹ fẹ́ fry dáadáa. The more on oil tẹ́ bá dẹ̀ fi fry, tẹ́ bá fry ata yín nínú òróró tó dá tó pọ̀, ó máa tún dùn. That's òjé kan nìyẹn. So now ẹ dá òróró lé náà, kẹ́ wá jẹ́ kó gbóná díẹ̀, kẹ́ wá dá onion sí. Ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, emphasis on ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà because àlùbọ́sà náà play major role nínú jollof rice. So tẹ́ bá ti wá dín, ẹ dín dáadáa, don't just rush. Sherry frying method yìí takes time. Tó lè ṣe máa ráwọn ìyá yẹn tó bá ń chop tó bá ń àwọn olóko máa ní ìyá kí ni ẹ yí àtàwọn ẹ máa yí ẹrù dáadáa ẹrù pọ̀ ẹ̀fọ́ kọ́ tó da tasi kọ́ tó da rice ẹ máa gbà kí lọ́dẹ̀ ń sè. They know their way. So now this is the way.
ẹ dà onion sí, ẹ saute ẹ dáadáa, ẹ jẹ́ kó translucent, kó tún oró sí dáadáa. That is meaning that your base is coming up. Then tẹ́ bá ti saute ẹ, kó tó sọ pé ó tún oró tán, ẹ rọra dà little curry sí, òjé ibẹ̀ nìyẹn, very little. Tó bá jẹ́ pé curry bí ẹ̀ṣẹ́ ọwọ́ mi tó kún báyìí lẹ fẹ́ lò fún gbogbo rice tẹ́ fẹ́ sè, ẹ kọ́kọ́ bu tíntìní sínú onion yẹn. Gbogbo curry tẹ́ fẹ́ lò rèé àbí pẹ̀lú ọwọ́ mi báyìí, ẹ kọ́kọ́ dà tíntìní sínú onion yẹn, kẹ́ wá saute ẹ dáadáa, kẹ́ wá ṣan bay leaf, kẹ́ dà sí, kẹ́ mú bay leaf, kẹ́ fi bay leaf sí, kẹ́ wá tún dín pọ̀ dípò. Bay leaf yẹn ó ní same sí, so you need to take your time, ẹ tún saute ẹ dáadáa. After which tẹ́ bá ti ṣe tán bẹ́ẹ̀ yẹn, you can now go ahead to add your tomato paste yẹn, tin tomato. Kẹ́ wá ṣe kíni, kẹ́ wá máa stir dáadáa. Tomato paste yẹn, you want that sour taste. Ṣé mo kí tẹ́ bá kọ́kọ́ ra tomato máa kò dàbí kò dùn kò kan bá kan, so that taste ẹ fẹ́ nǹkan tá a fẹ́ kọ́ nìyẹn. So ẹ jẹ́ kó ṣe kíni, kó dín dáadáa tó máa dàbí bí pé ó jóná kò jóná, ó máa rí rúrú báyìí. So yẹn so tẹ́ bá taste ẹ fúnra yín, ó máa dùn. So yẹn so tí tomato yẹn náà tó bá ti rí pé ẹ ti dín, ó ti ṣe dáadáa, please you can now go ahead to do your garlic and ginger paste. Garlic and ginger paste yẹn ni pé kẹ́ lọ garlic àti ginger yín. Bí mo dẹ̀ ṣe sọ, ginger ò gbọdọ̀ pọ̀ jù, garlic ni kó pọ̀ jù. So kẹ́ lọ níwọ̀nba fẹ́rẹ́fẹ́, kẹ́ wá dà sí, kẹ́ tó wá ṣe kíni, keep sauteing. Ẹ máa wá stir dáadáa. Tó bá ṣe pé ẹ̀ṣẹ́ ọwọ́ mi òun náà ni máa fi ṣe example. Tó bá yẹ pé seasoning yẹn generally tá mọ̀ sí maggi, tó bá yẹ pé ẹ̀ṣẹ́ báyìí lẹ fẹ́ fi sí gbogbo rice yín tán, bẹ́ ṣe saute onion, garlic, ginger, tomato paste and bay leaf àti curry tẹ́tí saute yẹn, ẹ máa ra ṣẹ́ díẹ̀ nínú seasoning sí. Please do not use salt at this moment. Reason tí mo ṣe máa ṣẹ́ díẹ̀ sí òun ni pé now you know that your base is sweet, ó ti ń dùn lọ. Ṣó ti yé yín? This time do not put salt. I have my reason. Meaning salt, seasoning dẹ̀rẹ̀ ó ní iyọ̀ lára, èròjà tó fi ṣe iyọ̀ wà ńbẹ̀. So hence you do not want to put salt this moment. Ìyẹn ni pé tẹ́ bá ti saute garlic and ginger and onion and bay leaf and tomato paste yẹn tó ti dín dáadáa, kẹ́ wá fi seasoning sí, kẹ́ tó wá stir together. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? So after which tẹ́ bá ti wá stir together, cherry pepper mix. Pepper mix tí a ti bọ̀ dáadáa yẹn, tá ti sure pé ó ti jiná dáadáa, kò ní any slappy taste mọ́, kẹ́ wá dà sí. Báwo dẹ̀ lẹ ṣe máa dà sí? Ẹ má dà gbogbo pepper mix yín sọ. Quantity rice tẹ́ bá fẹ́ sè ló máa determine pepper mix tẹ́ máa fi sí. Èyí ni so that kò ní jẹ́ pé rice yẹn á kọ̀ wò bákan, á dìpọ̀ ẹ̀mí ata máa ti pọ̀ jù lójú rice lọ. So you need to know the measurement. Ṣó ti yé yín? Ancestors láti ayédáyé láti máa ń fi òdiwọ̀n, láti máa kí measurement tó dé, measurement cup and all that. Ayédáyé làwọn ìyá yẹn máa ti fi cup mẹ́ta fi kíní kan. So you need to calculate. In kitchen I say we calculate in kitchen as well. So ẹ máa calculate ní rice tí mo fẹ́ sè yìí, ata yìí ṣó máa pọ̀ jù fún and all that. And the good thing about the pepper mix is that you can actually add tó bá kẹ́ tó ṣan rice tẹ́ bá ti rí pé bóyá kò tó, because torí ẹ̀ mo ṣe ní ẹ gbọ́dọ̀ sè dáadáa. So that's it. So now tẹ́ bá ti wá da pepper mix yẹn tán, you will now stir it again. Ẹ fẹ́ jẹ́ kó dín ní bí pé ẹ fẹ́ ṣe ata dídín. Ṣó ti yé yín? Ẹ máa jẹ́, don't rush. So tẹ́ bá ti da pepper mix tán, kẹ́ wá add seasoning again. Ẹ mọ̀ pé báyìí ni ẹ ti add díẹ̀ sí tẹ́lẹ̀, kẹ́ wá add seasoning díẹ̀ again. Ẹ máa wá ara fi ìsebẹ̀ díẹ̀ sí lóní ráńpẹ́, ìsebẹ̀ díẹ̀, ẹ máa wá stir dáadáa, ó máa dín dáadáa. Báwo dẹ̀ lẹ ṣe máa mọ̀ pé ó ti dín? Tẹ́ bá ti rí pé òróró yín ti léfo lójú ata yẹn, that means you are good to go. That means pé ata yẹn ti ready láti fẹ́ gba nǹkan mọ́ra. Ṣó ti yé yín? So ẹ jẹ́ kó dín dáadáa, ẹ jẹ́ kí òróró yẹn kó léfo dáadáa. That's to tell you that pé yes, ata yín ó ti ṣe kíni, ó ti sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. Tẹ́ bá ti rí pé pepper mix yìí, base tí mo ṣe yìí ó ti pọ̀ ju rice lọ, ẹ scoop ẹ̀ kúrò. Ẹ lè lọ tọ́jú ẹ̀ sí fridge, ẹ lè fi ṣe jollof rice jọ mi àbí spaghetti, anyone tẹ́ bá wùn yín. Tẹ́ bá rí pé base yẹn ti pọ̀ jù, tó òróró yín náà bá dẹ̀ pọ̀ jù, ẹ rọra rẹ, ẹ fi pamọ́. Ẹ máa wá da omi sí nísìn.
ordinary water òun lẹ máa dà sí. Tẹ́ bá ti da omi sí kẹ́ wá da ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí kẹ́ wá cover kó ṣe kíni kó ó dáadáa kó ṣe kíni kó ó dáadáa. Tẹ́ bá ti wá ṣí tó bá ti ó dáadáa tẹ́ bá ti wá ṣí kẹ́ wá mú kẹ́ taste kẹ́ wá add both seasoning and salt to taste. Ibi báyìí nìkan ni mo ti lè gba àyè fún yín pé ẹ lè add seasoning and salt dáadáa. Ẹ wò ń bí báyìí tó ó bá ti ó ẹ taste ìyí tẹ́ bá ti rí pé ó kù iyọ̀ díẹ̀ àbí maggi díẹ̀ àbí seasoning díẹ̀ ẹ dà á mọ́ nísìn. So ó ti yó ẹ máa wá gbé your rice, your washed rice tẹ́tí fọ̀ dáadáa ẹ wá dà sínú ẹ̀. Tẹ́ bá ti dà washed rice yín sínú ẹ̀ ẹ wá lò iná tó ti yé yín. Tẹ́ bá notice àwọn ìyá yẹn tó bá ti ṣe wá ní ẹ yọgi tó bá yẹ pé igi firewood ẹ fi ṣe máa notice àwọn ìyá yẹn máa ní ẹ kó náà mọ ni pé ìgbà tó ṣe ń dín nǹkan tó bá ti bẹ̀rẹ̀ rice ní sí ẹ gbọ́ ẹ bá mi yọgi ẹsẹ̀ ẹ máa yọgi níbẹ̀ so that low heat ló máa ń jẹ́ kí rice kó ṣe kíni kó jìnnà. Kẹ́ wá make sure pé nǹkan tẹ́ fẹ́ fi cover pot yín ó dé dáadáa. Ẹ má jẹ́ kí vapor yẹn kó evaporate tó ti yé yín. So ẹ make sure pé ó dé dáadáa. Tó yẹ lẹ ṣe máa rí some chefs on the street of social media tó máa ń kọ́kọ́ lo boil paper. Kò ṣe pé boil paper yẹn ń jẹ́ kí oúnjẹ dùn or not, no, so that kò ní escape. So tí cover pot yín bá cover dáadáa, you do not need a boil paper. So ẹ cover dáadáa kẹ́ wá lò iná kẹ́ wá jẹ́ kí ó pé like maybe 10 to 15 minutes. After that kẹ́ padà wá kẹ́ wá stir. Gbogbo ẹ má stir jollof rice irọ́ kẹ́ stir because to avoid nǹkan tá à ń pè ní àsáwọ̀. Ẹ jẹ́ kí tòkè lọ sí sàlẹ̀ kí tìsàlẹ̀ kó lọ sí tòkè kí tàwọn ẹ̀gbẹ́ kó má rí ara wọn dáadáa ṣé ti yé yín. So after which ẹ máa wá ra ṣe kí ni ẹ máa cover padà. Tó bá jẹ́ pé ó need omi sí ẹ top omi tíntìní ẹ má ya omi lù because jollof rice kò kí ń ṣe pé kí omi pọ̀ nú ẹ̀ ni o. So ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ máa fi top omi sí or you rather not top water. Tẹ́ bá rí pé ẹ fi spatula bí ọmọ orogùn sínú ẹ rí pé omi wà láàrin ẹ cover padà kẹ́ tún rọra lò iná tó ti yé yín ó máa steam ẹ máa wá cover ẹ máa wá ṣe kíni after some minutes maybe like 20 minutes depending on the kind of rice ẹ bá lò. Rice mi máa ń le jura wọn lọ. So after 20 minutes sí 25 minutes ó yẹ kí jollof rice yín kó ti ṣe kíni kó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ kó ti dúró re. Kẹ́ wá padà síbẹ̀ kẹ́ wá ti ṣe kíni kẹ́ wá stir dáadáa. Tẹ́ bá wá rí pé bóyá ó ti ṣe ó ti jiná tán ẹ lè wá cover padà kẹ́ wá yí iná sí. Iná yẹn reason tí mo ṣe ní kẹ́ yí iná sí for some seconds náà ni o bóyá bí or 1 minute kẹ́ yí iná sí ó ní pé kó jóná. Torí ẹ̀ mo ṣe ní pé ẹ nídìí àṣàyàn pot yẹn. Pot mi tẹ́ bá lò kó jóná. Tẹ́ bá rí tí mò ń lò tẹ́ rí pé bóyá rí pé Alase lo non-stick period yìí ni máa yí iná sí. But tó bá ti jẹ́ pé stainless steel ni mo lò àbí mo lo aluminium àti ilẹ̀ tẹ́ ṣe ti ń dín ẹ má mind ṣe gbogbo dídín tomato paste àti pepper mix yẹn tó bá jóná ẹ filẹ̀ base yìí ni ó ti ń jóná ó ti ń jẹ́ kó rùn. So don't be scared. So ìgbà tẹ́ bá fẹ́ lọ turn ẹ̀ gan bóyá bí 15 minutes after tí mo ní kẹ́ padà lọ kẹ́ lọ turn ẹ̀ pé ẹ turn ẹ̀ yẹn tó bá ń jóná ẹ má bẹ̀rù ẹ kọ̀ ló iná. Ìjóná yẹn náà la need that's the smokiness nǹkan tá fẹ́ náà nìyẹn the smell and the taste. So ní báyìí lẹ ṣe wá rí pé torí ẹ̀ mo ṣe ní pé you should go for stainless steel or aluminium. So báyìí tẹ́ bá rí pé bóyá non-stick lẹ lò please endeavour to yí iná sí kó ṣe kí ni kó jóná díẹ̀ ṣé ti yé yín. So ìyẹn ló máa fún yín ní smoky taste jollof rice yín. So tẹ́ bá ti wá rí after some minutes maybe 20 minutes after ó yẹ kí rice yín kó ti ṣe kí ni kó ti jìnnà kó ti ṣe jẹ. So ẹ wá ṣí ojú ẹ kẹ́ wá ẹni tẹ́ bá like ẹ máa rẹ fresh tomatoes ẹ rẹ in circles kẹ́ rọra fi sí but bear in mind tẹ́ bá máa cover fresh tomato àti rice yẹn for long time ó lè kàn. So tẹ́lẹ̀ ṣe máa rí pé àwọn party àwọn tó jẹ́ yes Nigerian party rice wọn kì í to tomato sórí ẹ̀ rather ẹ lè wá fi onion garnish onion ṣe kíní. So ẹ lè wá fi onion or fresh tomato tẹ́ bá ṣe fẹ́ ẹ lè fi garnish. And another thing is that ẹ bá rẹ́ lómi tó ń lo butter. The reason for that butter is that tẹ́ bá ti ṣí ojú rice yín process ẹ fẹ́ fi onion garnish àbí fresh tomato yẹn tẹ́ bá wá rí pé ojú rice yìí kò really shine ṣó yẹ yín pé kò really shine bẹ́ẹ̀ yẹn ẹ fa butter sí
butter yẹn ló máa aid ẹ̀ ló máa fi shine out but tó bá jẹ́ pé yes ó shine òróró yẹn tó dáadáa you do not need butter at all ṣó ti yé yín so that's the essence of the butter just to make it shine ṣó ti yé yín so that's it so tẹ́ bá ti wá garnish ẹ̀ pẹ̀lú onion lèmi máa ń yọ̀ láàyò mi ò kí ń lo fresh tomato láti fi garnish kíni kẹ́ wá cover a bit kó kàn ṣe kíni kó sọ̀kùtù wọ̀wọ̀ mọ́ra wọn díẹ̀ after which kẹ́dẹ̀ ṣe kíni kẹ́ turn gbogbo ẹ̀ àti òkè àti ìsàlẹ̀ wọ́n marry ara wọn then you can now pair with any protein of choice and any drink of choice mo lérò pé with this explanatory video tí mo mú wá fún yín lénìí you will be able to cook your jollof rice without any fear pé ṣé ó máa jáde àbí kò ní jáde. Won't you just give me a thumbs up? Please don't just give me a thumbs up alone. Ẹ máa bá mi share content mi so that ẹni tí ò mọ̀ pé á lè jàǹfààní nínú ẹ̀. Ire lọ́jọ́ gbogbo. I stand always. Alase Nimi. Love you.